Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín. Èèyàn míì ẹ bóyá èèyàn tó ti kú tí ó mọ̀ pé babaláwo ni àwọn pastor òun, tí ó mọ̀ pé oògùn náà ń lò. Bọ́ ẹni tó bá létí kó gbọ́. Tó bá dẹ̀ wùn yẹn ní yes mo ìránṣẹ́ èṣù ni mí nínú èmi nínú àwọn tẹ́ ń tẹ̀lé, it's just a matter of time. Ẹ lọ sí ìlú yẹn kẹ́ lọ wo gbọ́. Ìyàwó Olu Alo gbé tambourine ó lù káàkiri ni pé ẹ má gba ìyá ọkọ òun gbọ́ o, ìránṣẹ́ èṣù ni o, ọkọ òun owó ẹ̀jẹ̀ ni. Ó lù tambourine káàkiri ìlú ni. Ó ń kígbe lu bí kéèyàn máa preach káàkiri ìlú ni. So and some of you come here. Ìwọ yẹn wá gbé kíni wá ń sọ kátikàti. Mi ò ń ṣe bí Olu Alo. Tí bá sọ eléyìí tí ó correct nípa Olu Alo, I will come here now. Ojú ò tì mí láti apologize. Tí bá sọ eléyìí tí ó correct, I will apologize. But tó bá jẹ́ eléyìí tó jẹ́ òótọ́, màá dúró tì. Nígbà tí ẹ fẹ́ mú tó ní mo parọ́ mọ́ òun, ṣé kò padà ṣẹ̀ sí? Àbí ẹ̀yin tẹ́ ń gbọ́ ṣé ẹ gbọ́ ẹ rí pé àṣírí MFM padà tú ni? Ṣé àṣírí MFM ò tú ni? Mò ń sọ nísì ẹ dáhùn. Tẹ́ ẹ bá rí ni kí ìbẹ̀rẹ̀ sí bá yín play ẹ̀ síta. Ó lo ọmọ òun. Àbí ẹ ti ń dùn yín ni. Ẹ lọ gbọ́ fídíò yẹn padà lọ́kọ́ ẹ lọ gbẹ́ tẹ́ ẹ bá gbọ́. Ó ní àkọ́gbé ìyàwó Olu Alo wọn ló gbẹ́kú ni. Ọmọ tí màmá dẹ̀ ti tún gbẹ́. Ó jọ gàté kò jọ gàté. Tá a bá bẹ̀rẹ̀ sí béèrè the right questions. You all know this story, and I'll start now. But if you are just joining me, please like the program, share the program, invite someone. Let us reason together. Let us learn. You see, most of the times when we have something like this, we try to twist the story. We try to do all sorts of nonsense, but either we like it or not, the fact remains that truth is truth and is constant, and nobody can change it. I can't change the truth. You can't change the truth. You can do whatever you want to do to twist this truth, but truth will always remain the truth. Suddenly, all of a sudden, maybe 2-3 months ago, there is this story about Prophet Olu Alo. Honestly, I know his church is more of CAC, but he has his own ministry under CAC. I don't know the name of the church. It's only him that I know. So, and there's this thing that Olu Alo, where is your wife? Olu Alo, where is your wife? Initially, I was like, Olu Alo, where is your wife? But it got to a stage. The whole thing is like every day. And to cut the long story short, the mother-in-law was online crying, and as God will have it, that woman is almost 80-something years of old. And I was like, so I decided to that was how I had to come in. I came in because Olu Alo she damage control. And initially when it started, I didn't want to talk about it. Musha angbo Olu Alo, where is your wife? You know the way Facebook to ma gbe wa ma ju kuro. But on this particular day, this particular one, there's one that Olu Alo did. He said, nobody should fight for me. Nobody, that God said. And I was like, hey, our pastor, change. And it's but to my great surprise, me, if I waste the time, 3 days later, story change, Mori letter, lato do lawyer Femi Falan of Chamber. And when I read it, I said, people you want, change like and that was why I came out and I advised him and I told him, so you think you can, and I tried to remind him that you know now, you know you are Sakamaje, you remember the story of Finland and everything. And I advised him and I said,
Before you know it now, this thing go, you know they start oh, now so they start oh. Ó ti bẹ̀rẹ̀ sí ẹ ní ṣe nǹkankan ó dìgbà tó bá kọjá. But as God will have it, I thought he will ó máa tú ọmọlúwàbí ẹ̀ ṣe. He refused to tú ọmọlúwàbí ẹ̀ ṣe before. So that was how I got into it. And the next video I saw Mama crying online, and I felt kí ló dé? And I thought he will do something, even if he's not going to talk to anybody. The worst he can do is to showcase his wife, or let the mama have access to Omwe. But as God will have it, Olu Alo ṣe nǹkankan. Ṣe ló tún ṣe máa ṣe online. And that was how mo fi jáde sí. And to my great surprise, my inbox was full. I won't lie to you. You know, for a long time I stopped. Mo ráyè tàwọn pastor yìí mọ́ because wọn ò lè change. Leopard kò lè change skin ẹ̀ láíláí. They are businessmen. Either you like it or not. Some of you can come here and call me all sort of name. Kò tẹ̀ ní meaning to me because this is something that I'm used to. It's not 1 year, it's not 2 years, it's not 3 years, it's not 4 years, it's not 5 years, it's not 6 years. So it's something that I know. Iṣẹ́ téèyàn bá ti ń ṣe first year, second year, kò ní meaning. So mo mọ̀ pé they can never change. And it's their business. This is where they earn their living. Ọ̀nà àti jẹun wọn ni. So because it's ọ̀nà àti jẹun wọn, it is difficult for them to stop because this is only trade. This is only business. Tó mọ̀ nínú ilé ayé wọn. So telling them to stop all of a sudden, my difficult there. So from my experience, bí mo ṣe rọra fi wọ́n lẹ̀ for a long time. That's why most of you don't see me. And I realize even our followers fún ara wọn, some of them wọn ò fóòtọ́. They can't do without kán bá wọn yẹ̀ wọ́n wò. Because they want to do this baba yẹ̀mí wò yìí is part of their life. It's nǹkan tó ti fi kọ́ wa láti kékeré ni. So it's difficult, some of them. So that was why I said, abeg Maureen, go and face your life. And I decided to do another thing. I didn't have their time. But when this thing happened, ìgbà tí case Olu Alo ṣẹlẹ̀, so I decided to but nígbà tó dé stage kò mọ̀ pé kí ló ń ṣe mí gan? Ṣé bí lóyìnbó mo wà? Ṣó possible kọ́mọ tó wà under 18 mẹ́ta àti ìyá wọn kó sọnù ni? That was how I decided to travel. I did my investigation and mo find out pé ìlú ibi tó wà and everything, and I went there, and today the remaining one is history. But let's talk about why I am out. Honestly, I'm not supposed to be out because I don't want to really talk about Olu Alo's case. Yes, I don't really want to talk about it because it's not something that's don't do mommy no last she. So, but let's talk about what is going on. And you see, after my last video, was it last Saturday? I think I was still in France at that time. I did it in France. That was last Saturday. Honestly, I know the truth. Initially, I was thinking, also, I want sonu. But I realized one sonu. The woman doesn't want to talk to anybody. So why that mama look for any tí kò need kawa? She's not kò fẹ́ rí anything pé kó lọ máa wá. Kò fẹ́ rí ọkọ ẹ̀. And I heard that wọ́n ti kọra wọn. But fortunately, Olu Alo fúnra rẹ̀ ló fà tó òun ló fi ara ẹ̀ sí dragging. For those of you that don't sọ pé mo wà lára àwọn tó ń drag ẹ̀ for nothing, I'm sorry. Mi ò mọ̀. But at the same time, Olu Alo is not innocent. His only problem with tó ṣẹlẹ̀ ni pé
béèrè the right question lọ́wọ́ Olu Alo. It's not as if pé Olu Alo is a saint. And Olu Alo ló fà. So for all of you, because I've listened to so many analyses, people send all sorts of analysis to me. But I'm this kind of person now. I'm always so tough fúnra mi. Èèyàn méjì ò gbọdọ̀ pàdánù rọ́. Bí ẹni tó bá ń pa ò bá mọ̀, ẹni tó ń pa fún tí ò bá mọ̀, ẹni tó ń pa gbọdọ̀ mọ̀. I will not come here and become a form. Yes. Initially, ìgbà tèmi rí ìyá yẹn mo rò pé kí ló lè ṣẹlẹ̀. Mo ti bẹ̀rẹ̀ dragging, mo ti bẹ̀rẹ̀ talking about it before it to find out. Immediately I found out the truth. Me, I did not hide it. I did not hide it. Mo come sita mo sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lé. For dragging him initially, I am sorry. But ó deserve kon drag here. Because ohun fún ara ẹ̀ is not a sincere person. You are not with ìyàwó ẹ̀ ò sí mọ́. Why giving the public? You are a public figure, for God's sake. You are a general overseer. You have a lot of followers. You have people who believe in you. You have people who love you. So why giving them wrong narrative, wrong impression, making it look as if you are married when you are not married? So Olu Alo fún ara fún wọn ní impression pé òun níyàwó, whereas òun àti ìyàwó ẹ̀ ti pínyà for a long time. I know divorce, or divorce, but they are separated, either we like it or not. And Terry, separation go bá ti pé 5 years. Ní ìlú bí tá wà yìí, it's automatic ọmọ ya divorce ni. Yes, man. Nǹkan tó bá ti mú yín pé tẹ́ bá ti lè gbé ní ọ̀tọ̀ for 5 years. Yes. Tí ẹ bá ti lè pé 5 years ní ọ̀tọ̀, that is divorce. So Olu Alo ó parọ́. Ó fún àwọn tó tẹ̀lé. Ó fún wọn ní impression my wife and my children wọ́n wà in France, whereas níyàwó síbẹ̀. You don't even have access sí àwọn ìyàwó. So ta ló parọ́? Yes, I'm not supposed to come out. Yeah, mo mọ̀. But kò sí nǹkan tí mo sọ nípa ẹ̀ tí ò deserve ẹ o. You see, I know some of you, ibi tó ti ń pín ọpọlọ, nǹkan mi ti kó ọpọlọ yín lọ. You will see some comments like this, you will realize that àwọn kan wọ́n sick when it comes to this pastor of a thing. Wọ́n ọpọlọ wọn báyìí wọ́n ti kó lọ. Tí wọ́n bá fẹ́ evidence òpònú tó ń sọ̀rọ̀ mi báyìí, mọ̀nà France ni. Wọ́n ní wọ́n gba ta tíkẹ́ẹ̀tì fún ẹni. Àbí o lè lọ gba visa. Mo gbowó lọ́wọ́ ìyá láyà ẹ̀ ni, àbí àbó rán mi iṣẹ́. You are very stupid. You are very, very stupid. One more rubbish from you. Ma fún ẹ ní rapture straight. Ó ráyè. Wọ́n sọ in a normal setting, we should stop deceiving ourselves. I think I need to take you. Sorry, ìwọ òpònú yìí. Lọ máa bá fóònù ẹ fà. Mi ò ráyè nonsense. Tó bá ti ráyè, ra ticket gbọ̀nà France lọ́nà kó lè. Ó rán mi iṣẹ́ owó mi lẹ́. Mo ti block yálà ìyá ìdànù lórí burúkú. Yes. What mo tún sọ for those of you, èmi ò ní ibi tí for those of you that knows me very well, tí mo bá sọ nǹkan tí mo mọ̀ pé kò correct, I will always come back.
I will always come back and I will apologize and I will correct myself. Because gbogbo nǹkan tá a bá ṣe pátápátá either we like it or not. Gbogbo ẹ̀ tí èèyàn kọ́kọ́ ò bá wò wá, Ọlọ́run Elédùmarè ń wo gbogbo wa. So initially gbà tí mo rí pé obìnrin yóò sọnù náà. But why is Olu Alo lying to the whole world? The whole of CAC worldwide believe you are married. Whereas, ní marriage. You are separated. So why giving us, at least as a Christian, as a child of God, we should lead by example. Your members should emulate you. Irú Bíbélì wo lẹ̀ ń kà sà? Irú Bíbélì wo lẹ̀ ń kà? Tẹ́ ń parọ́ fún àwọn tó ń tẹ̀lé yín. Tẹ́ ń parọ́ fún ara yín. And ìgbà tí èmi dẹ̀ rí tí mo wò pé God, so this thing is, even this thing that they are asking you, where is your wife? Where is your wife? Kò ń ṣe ní ìwà àtìyàwó ẹ ti pín yànà. Kì í ṣe ní. So mo rí àwọn òpònú kan tó ń sọ̀sọ̀kúsọ, tó ń gbé fọ́tò mi tó ń ṣe rádaràda. Sórí oníkànnì kókó mọ̀ wọ́n ara ẹ o. Mo rí èmi ò ní wá síta. Ṣé rí nǹkan tó ń jẹ́ kí n dá èèyàn yẹn lóhùn? Ó ní tí mo bá mọ nǹkan tí mò ń ṣe, màá mọ̀ pé ìyàwó Olu Alo kò lọ sí France. Mo ní ṣètìrí bó ti ya wèrè. Wàá máa mọ̀ pé kì í ṣọkọ ẹ̀ ló gbé lọ France. Ṣé Ìyábọ̀ fún ara ẹ̀ ló ṣe visa tó fi gbéra ẹ̀ lọ sí ìlú òyìnbó ni? Ẹ̀yin èèyàn mi, nǹkan wà lórí íńtánẹ́ẹ̀tì yìí o. Ṣé àwọn tí ó máa ń ṣe damage control? But ìwọ gẹ́ yẹn, mo dúpẹ́ pé obìnrin ni ẹ́. Mo dẹ̀ dúpẹ́ pé o pèrè ní ọmọ Ọlọ́run. But mo ní nǹkan kan tí mo fẹ́ fún ẹ lénìí. Answer tí fẹ́ fún ẹ. Tó bá ti jẹ́ pé inú ìgbádùn ni Yẹ́misí, Ìyábọ̀, Òbé wà. Sórí ìwọ tó pèrè ṣé Tóyìn àbí kí ló pè ẹ́ yẹn? Gbogbo nǹkan tí Ìyábọ̀ rí ní inú ìgbéyàwó yẹn, wàá rí títí dé ìwọ gọ́gọ́, wàá rí títí dé ìran kẹwàá. Bí ó ti ṣẹlẹ̀ sí ẹ, níṣẹ́ ó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ẹ. Ṣùgbọ́n onírọ́ ni mo pa. Sórí irọ́ tí mo pa yẹn, wọ́n á parí irọ́ mọ́ ẹ̀ mọ́ ìrandíran yẹn. Because mi ìmọye tó ń fún yín. Mi ìmọ̀ nǹkan tẹ́ ń gain. Ẹ dẹ̀ gbé fídíò, ẹ dẹ̀ tọ́nà sí. Ẹ dẹ̀ máa pa àwọn ọ̀rọ̀ ńláńláńlá. I wonder the type of people that listen to you guys. Kí ló dé? Sórí àwọn ìrìn àjò kan wà tí ò kì í ṣe content tí ẹ̀yin ò ní ìdá ti ṣe content rárá. Pain ni àwọn kan lélẹ̀. Nǹkan tó mú ìdílé mi sun ẹkún ni wọ́n fi sọ pé wọ́n parọ́ mọ́, wọ́n ṣe lé. Èmi ò ní nǹkan tí fẹ́ bá ẹ sọ o. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo nǹkan tí Yẹ́misí tó ṣẹlẹ̀ sí Yẹ́misí kó ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀ Tóyìn yẹn. Ṣó ti di pé ó ti ní onísìsá mọ̀rí ìparọ́. Mi ìdẹ̀rù pọ̀ jù. Ṣebí irọ́ tèmi pa yẹn, kí ló ṣe é tí wọ́n ò lè lọ sí France? Ṣebí o fẹ́ create content lọ France kó lọ investigate now. Ibi tó bá dẹ̀ mọ̀ pé wà lọ síbẹ̀ kó lọ investigate. Bọ̀ mo gbà ní àdúrà tó bá ti jẹ́ pé irọ́ ni, tó bá jẹ́ pé ó ń gbádùn nínú marriage yẹn, sórí àtọmọdọ́mọ ẹ bó o lọ wẹ́rẹ́ níwẹ̀ kò ní yí padà, o ò ní bọ́nú ẹ̀. Bọ̀ tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ ni. Bọ̀ tó bá jẹ́ pé obìnrin yẹn ẹni tó yẹ kó o fi platform ẹ máa raise àdúrà fún. I don't want to come out again. Ìwọ wá ń gbé fọ́tò mi síta. Èmi ṣe damage control. Lórí waiting. On top of waiting, kí ni mo fẹ́ fi damage control ṣe?
mo ní ìdí ẹ. Mo need them, me need the content. Me need them, me need the content. That's the mistake you are making. Me, I just did my own. Because nǹkan spirit mi sọ fún mi kí n ṣe ni mo ṣe. Àti mi ìbá dẹ̀ lọ, gbogbo yín sì máa pariwo ìranù ni. Because ó wà lára wọn tó ń kígbe òfò lórí TikTok. Wàá máa sọ pé kò sí Chomobi tó ń gbé ni, what do you know about her? Tó bá jẹ́ pé ìwọ jóbìnrin tó rí ẹ pé ni, ó yẹ kó pọlọ ẹ kó sọ fún ẹ pé kí ló lè mú obìnrin, ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi nílé lóko. Thank you, Ola Great. Kí ló lè mú obìnrin tí ilé ẹ̀ ń dùn kó fi ilé kó sá kúrò? Ẹ mọ̀ pé ó ń sá àsálà fún ẹ̀mí ẹ̀ ni. Nǹkan tó yẹ kí gbogbo yín tẹ́ wà lórí Facebook àti ló wà lórí social media ká ẹ máa béèrè lọ́wọ́ Olú Alo ni pé kí ló mú ìyàwó ẹ̀ sá? Ó ní èmi sọ pé ìyàwó Olú Alo ṣe ló first wife ló gbẹ́kú. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ṣé mi ni mo sọ pé ìyàwó Olú Alo gbẹ́kú àbí ìyá ọkọ ẹ̀ ló sọ pé, ìyá ìyàwó ẹ̀ ló sọ pé? I have this recorded o. Màmá yẹn ló sọ pé, ẹni màmá mo ti kọ́kọ́ gbọ́, wọ́n ní ìyàwó first wife Olú Alo gbẹ́kú ni. Àbí gẹ̀yẹ́ ti ya wèrè ni. Sórí ẹ̀ ò pé ni. O gbọ́ngbà tí màmá sọ pé Olú Alo lo ọmọ òun ni. Ṣé kí ló bá yín gbé fídíò yẹn wá ni? Àbí ẹ̀ ṣí èrè ni? Ṣé kí bá yín lọ gbé fídíò yẹn wá ni? Wọ́n ní màmá ní ṣe náà ní ìyàwó Olú Alo tó kọ́kọ́ fẹ́ ó gbẹ́kú. Mi ò mo sọ mo ní gbogbo àwọn mo ti kọ́ tiẹ̀ lẹ̀. Ta ni ò gbọ́ nínú yín? Ta ni ò gbọ́ nígbà tí ìyá ìyàwó ẹ̀ sọ pé first wife Olú Alo ó béèrè lọ́wọ́ ẹni tó interview màmá ló béèrè lọ́wọ́ mi ìmẹ́ni tó interview màmá said that one. Ẹjọ́ ta ni ò gbọ́? Get Tehila, God bless you. You say ìyá ìyàwó said so. Ẹjọ́ ta ni ò gbọ́ ngbà tí mo ń bẹ̀ yẹ ẹjọ́ ṣé ẹ gbọ́ ngbà tí màmá said it. Ẹ̀wọ́ ẹ jèrè àwọn ọmọ yín Táíwò. Ẹjọ́ ṣé ẹ gbọ́ ngbà tí màmá sọ. Ṣé èmi ni mo sọ? Ó ní first wife Olú Alo wọ́n ló gbẹ́kú. We all heard mama voice. God bless you, sir. God bless you. So, báwo ni òpònú? Báwo ló ṣe jẹ́ mi mo sọ? Pé first wife ẹ gbẹ́kú. Wọ́n ṣe life. Mo níbi máa crop ẹ̀ fún ẹ. Olú Alo ṣe program lórí YouTube. I have it. Máa post ẹ̀ síta. Ó ní ìgbà tó sọ pé náà lòun bímọ, èèyàn kan dẹ̀ wá síbẹ̀ ó dẹ̀ comment síbẹ̀ pé ṣe bí àkọ́bí ọmọ ẹ̀ wà lára ọmọ kọ́. You see, tẹ́ ẹ bá ti fẹ́ ṣe damage control yín, ẹ wá àwọn tẹ́. Yes, mama said it. Ẹ wò á dáa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ rántí. Wọ́n ní àkọ́gbé ìyàwó ẹgbẹ́kú. Yes, mama said it. Ẹnu màmá lèmi ti gbọ́. Ani gbàgádẹ ìwádìí lọ wọ́n ní Olú Alo. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ìdùnnú àgbáyé sọ I read the comment to God bless you. Ó wà ní comment live ni Olú Alo ń ṣe live ó ní ṣé o tọ́jú wọ́n ní Olú Alo ò tọ́jú àkọ́bí ẹ̀ bó wà lára mọ́kọ Èkìtì. So, báwo ni mo ṣe jẹ́ èmi ni mo kọ́? Ṣé ẹnu mi lẹ ti kọ́kọ́ gbọ́ lórí Facebook ni? So, if you want to do your show, má fi mí ṣe show rárá mi ráyè. Tó ráyè. Ẹ̀yin lẹ ń dákún ìṣòro Olú Alo. Because ebi ń pa ẹ́. Elébi ni ẹ́, tẹ́bi ò bá pa ẹ́ ni. Ó yẹ kó ti stop. Ó yẹ kó ti stop.
Because why? Olu Alo should go and put his house in order. Ẹ jẹ́ àbèrè lọ́wọ́ Olu Alo kí ló fi ìyàwó ẹ̀ ṣe? Ṣé secret ni? Kò ń ṣe secret. Wọ́n ní ìyàwó fi ẹ̀lẹ̀ ó sá fún àwọn ẹ̀mí ẹ̀. Kí ló lè máa mú ìyàwó ẹ̀ sá? Wọ́n ní tó bá ti bá òun sùn, para máa ń ní òun. Àwọn máa ń rí one black substance. Ẹyẹ èèyàn yìí ṣe rí. Because the problem we have in Nigeria is we deceive ourselves. Kí ló gbogbo yín tẹ́ ń lọ sí ṣọ́ọ̀ṣì Olu Alo. Àtẹ̀yin tẹ́ wà lórí cyberspace. Àtẹ̀yin tẹ́ follow story yìí. Kí ló dé tẹ́ béèrè lọ́wọ́ Olu Alo kí ló ṣẹlẹ̀? Kí ló fà á tí ìyàwó ẹ̀ fi ń sá fún? Ó tó bá ti bá òun sùn inú máa ń rùn. Ara máa ń ní òun. Ó lòun ni. Ìyá ẹ̀ gan sọ ó ló fọmọ òun ṣe nǹkan. Ṣé ẹ rí fídíò yẹn ni ẹ̀yin èèyàn mi? Please, I'm asking everybody. Ṣé ẹ rí fídíò yẹn ni? Níbi tí màmá ẹ̀ ti ń ké pé ó lo ọmọ òun. Ṣé ẹ rí ni? Mo ń bèèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò mí. We can èmi nìkan ò lè máa sọ̀rọ̀. We are going to interact. Ẹ jọ̀ọ́ ṣé ẹ rí fídíò yìí ni? Kí ló dé tá máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ ní ìlú yìí tá máa pàlàpàlàpà náà? Kí ló dé àwa ará Nàìjíríà? Ìdí ẹ̀ tí condition wa ò fi change nìyẹn. Kí ló lè mú obìnrin kó fi lé ẹlẹ́ kó sá àsálà fún ẹmọ ẹ̀ tó ní òun ò fẹ́ kó bá òun sùn mọ́? Kí ló lè fà á? Ẹ mọ̀ pé ó ń lògo èèyàn ni. Ìyá ló lògo ọmọ òun. Ẹ gbọ́ etí ń dùn yín ni. Etí ń dùn gbogbo yín ni. Ṣé èmi ni mo ló lo ọmọ ẹ̀ ni? Mo wà ń bẹ̀ ni. Ṣé èmi ni mo ní ó lo ọmọ ẹ̀ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi? Kí ló mú Olu Alo mú èèyàn tí ọmọ tóbìnrin tó gbé láti Nàìjíríà? Ọkọ àtìyàwó ń jà o. Ọkọ àtìyàwó ń jà kò síbi tó ti ń káàdì ẹ̀ alẹ́ ó jẹ́ pastor ó jẹ́ pastor. When you are not compatible, you are not compatible. But this one is not a matter of compatible. They are talking about spiritual matter. Wọ́n ló lòun ni. Àbí tí ń dùn àwọn èèyàn wọ̀nyí ni. Mama sọ pé instead kẹ́ béèrè lọ́wọ́ Olu Alo ṣé lóòótọ́ ló lo ìyàwó ẹ ni? Kí ló ṣẹlẹ̀ sí ìyàwó ẹ? I saw Mama video on Rotimi platform. Yes. It's not even only Rotimi platform. That video went viral. That video went viral. Kí ló dé tá máa fi ṣé mi ni mo wà nínú ara family wọn ni? Am I part of their family? Ni idiot kan máa ṣe video ló máa ní èmi ń ṣe wrong accusation níbo mi fi accuse ẹ̀. Ṣé mo gbọ́dọ̀ gbé phone mi kí máa play ìgboro máa dàrú? Gbọ́dọ̀ gbé video mi lẹ̀ kí máa play àwọn nǹkan tí mo gbọ́ ni. Mo dẹ̀ tún wò pé kò sele tó kàn mí. Pé èbó ń bò mọ́ra ni. Nǹkan tó ń bò náà ló tú yẹn. Èèwọ̀ wá láyà. Wọ́n wá jókòó wá ní èmi ń ṣe rọ́ngà. Mi ò ṣe rọ́ngà lọ́jókòó. Èèyàn máa ń ní nǹkan tó ń pe kíní kan ní antecedent. Lọ́wọ́ ìrìn àjò mi. Eléyìí tí mo bá sọ tí ò bá correct, I will come here and I will apologize. Mo dẹ̀ tún sọ. Mo ní I am sorry pé mo ń béèrè lọ́wọ́ pé where is your wife? I supposed to wáyé pé mo fẹ́ ṣe dáadáa ni. I supposed to first of all go mi. Mo bá má jẹ́ kí igbe màmá kó move mi. Bó ká ní eléyìí mo ti lọ kọ́kọ́ ṣe ni. Mi ò ní sọ nǹkan tí mo ń sọ. So I said I'm sorry for that one. Pé mo sọ̀rọ̀ Ayọ̀mídé. Mi ò jí sọ.
ṣé mi ò mọ nǹkan tí mo sọ pátá Yomide ni àbí ẹ yí lórí ni. I will not come here. Mi kọ̀rọ̀ jẹ. Nǹkan tí mi bá mọ̀ mi ní sọ ilé tí mo bá sọ tí ò bá correct ojú òun tí mi máa bọ́ síta máa tọrọ àforíjì. Eléyìí tí mo bá sọ tí mo mọ̀ pé kò correct èmi Morino máa bọ́ sórí platform yìí, the same platform tí mo ti sọ ni máa padà apologize. I've done it several times. Tí mo bá sọ nǹkan nípa any pastor, the whole of France is there talking. Olu Alo, mo fẹ́ sọ kíní kan fún ẹ. Sori tó bá kọ́ọ̀bù àwọn tó kó jáde kó máa ṣe damage control. Wo ojú mi dáadáa, wo dáadáa wá kó bẹ̀rù kọ́ọ̀tù. Customer dáadáa ni. Customer dáadáa ni èmi o. Mi ò ní sọ nǹkan tí mi ò mọ̀ o. Ṣé mo pé Olu Alo yìí ta ló rọ̀ mí ní ṣe ìwọ ni àbí Yétúndé? Olu Alo don't push me o. Bí mo ṣe wọ́n ní MFM àti Olúkọ̀yàré ní that was 5 years ago, 5-6 years ago. Tọkọ̀ tán gbọ́ àfìgbà tó ń padà ṣẹ̀sín tọ́n láwọn win ní case mo bọ́ síta mo ní ẹ win ní case mo ní èní yìí mo ní I am in pain mo ní mò ń ké mo ní bọ̀ ẹ sún ọjọ́ ìyá yín mo ẹ sún òjò ẹ sí yín ẹ sún síwájú mo ní ìwọ MFM àti Olúkọ̀yàré máa ṣẹ̀sín àgbáyé ó sì ń ṣẹ̀sín náà lọ kò tí ì tán o. I'm saying it here. Ẹ̀sìn yẹn ó yìn ṣe lọ kò tí ì parí. When I came here, mo sọ̀rọ̀ corridor prayer yẹn. Ṣé ẹ̀wà wọn ò gbédi débì síta rí. Gbà tí mo sọ pé bó ṣe ń ṣe corridor prayer mo ṣàlàyé gbogbo ẹ̀. Gbogbo ọ̀rọ̀ Fẹ́mi Jímọ̀ ó padà jáde àbí ó padà jáde. Now Olu Alo ti bẹ̀rẹ̀ tiẹ̀. Nǹkan tí èmi ní tó yẹ kí gbogbo wa ká máa béèrè lọ́wọ́ Olu Alo as we speak. Kí ló fi ìyàwó ẹ̀ ṣe? Why tí ìyàwó fi ń sá fún? Yes, I remember when you made an apology to Perepere family there. God bless you. God bless you, ma. Èmi ò ní nǹkan tí mo bá mọ̀ pé ó kò wrong tí ó correct tí mo fi ẹnu mi yìí joy ni wọ́n ṣe. I know all wrong ìgbà tí mo kọ́kọ́ sọ pé where is your wife because ìyàwó ẹ̀ sọnù. But òun ló fà á because òun náà ò nà tán òun náà onírọ́ ni. Òjíṣẹ́ Ọlọ́run tó ń parọ́ ni. Òjíṣẹ́ Ọlọ́run tí iṣẹ́ owó tó tàn CAC tó tàn everybody. So Sherry, ìwọ tó fẹ́ ṣe damage control ẹ ra ṣe damage control yín ẹ má push me o. Mo wá síbí báyìí láti wá wọ́n ní everybody mo lè fẹ́ kí gbogbo èèyàn kó ẹ bá mi di fídíò yìí mú because tó bá máa padà máa dún gbàùgbàù ẹ ní pé Maureen ti today ó tún wó ṣọ́ọ̀ṣì o. Tún ní dé mò ń pé mo drag pastor yín o. Mo find out the truth mo dẹ̀ wọnú ilé mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ mọ́. Tí ò bá jẹ́ eléyìí tó ń gbé fọ́tò mi tó ń sọ pé èmi ń pa irọ́ ẹni tí ò kúrò nínú yàrá ilé mi ń parọ́. Ẹni tó kúrò nínú ilé ó lè mi ń parọ́ for what? Jọ́ kí torí mo ṣe fẹ́ parọ́ ṣé torí damage control àbí ṣé torí èló ni Facebook fẹ́ sọ fún mi àti TikTok ó rò pé mò ń gbowó ni. So kí ni mo fẹ́ parọ́ fún àbí popularity mo fẹ́ popular. Àwọn tó lè ju Olu Alo mo ti ṣe kéèsì wọn ayé ò parẹ́. Ẹ ṣọ́ra yín o. Bó ṣe ń bẹ̀rẹ̀ léléyìí o. Ẹ máa tó tẹ́. Àná Olu Alo tó bá mọ̀ wọn ara ẹ̀ ń sìn.
lọ mú àwọn ajá ẹ̀wọ̀n yìí níṣó because iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́. Tá bá bẹ̀rẹ̀ sí fa gbùrùgbùrù á fa gbó o. Tí a bá bẹ̀rẹ̀ sí fa gbùrù ní sí gbùrù á fa gbó. Mo gbọ́ sí etí gbogbo àgbáyé gbọ́ sí etí ẹ̀yin ní ìdájọ́ máa bèrè lọ́wọ́ Olú Alo, where is your wife? Olú Alo kí ló fìyàwó ẹ̀ ṣe ló yẹ ká máa bèrè. Olú Alo kí ló fìyàwó ẹ̀ ṣe? Wọ́n ló fìyàwó ẹ̀ ṣe nǹkan tó ṣe. Kí ló fi ṣe? Ẹ̀dẹ̀ tún dákẹ́ à ń wò ẹ́. Ẹ wá rò pé ẹ fẹ́ wá ṣe damage control lọ́dọ̀ àwọn wo? Níwájú àwọn wo? Ṣé ọwọ́ ẹ mọ́ ni? Ṣé ìgbà wọ́n ní first wife ẹ gbẹ̀kú ni? Àbẹ́ ẹ ti ń dùn yín ni? Èmi kọ́ mo sọ. Eléyìí tí mo bá sọ màá wá síbí màá ní mo sọ. Bọ́ eléyìí tí mi ò bá sọ màá jẹ́ kó yé yín pé èmi kọ́ mo sọ. Màmá ní ó ní tó bá ń bá ọmọ òun sùn wọ́n lára ń ní kí ló lè fà á? The problem we have in Nigeria is we don't like the truth. We run away from the truth. Fún ẹ̀yin tí ẹ̀yin òpònú tẹ́ ẹ mọ̀ pé wọ́n lo nǹkan ọmọbìnrin láti run ministry. Oh, Big Queen, thank you for the star. God bless you. I'm grateful. Ẹ̀yin òpònú tẹ́ ẹ wà bí tẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn ministry tẹ́ ẹ rí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ rò pé Ọlọ́run náà ń pè ní? Ṣé Jésù náà ń pè ní? Ṣé mo yẹ pé Jésù náà ń pè yẹn? I pity some of you. That's why tó fi jẹ́ pé òkú ayé ni some of you. Ìdajì ẹ̀yin tẹ́ ń jà yìí kòrò fo ní yín spiritually, wọ́n ti lò yín. Ẹ gbórí yín lọ síbi tó jẹ́ pé wọ́n kó ògo yín pọ̀ mọ́ra, wọ́n kó ògo yín pọ̀ mọ́ra, wọ́n lò. Èmi wá ń sọ̀rọ̀ me, I understand spiritual things now. I'm not just talking. I'm a spiritual person. I understand when it comes to spiritual. I understand very, very well. Àwọn wèrè tẹ́ ẹ pè láwọn pastor yìí náà dẹ̀ mọ̀ pé mo understand díẹ̀. Mo understand the spiritual matters. Àwọn wèrè tí wọ́n ṣe àwọn businessmen tó ń lo àwọn obìnrin tó fi run ministry, tó ń lògo wọn láti fi run ministry, wọ́n mọ̀ pé mo mọ̀. So tí ìwọ tó bá kàn bọ́ sórí internet tó kàn gbọ́ pé wọ́n tanná, wọ́n kàn sọ̀rọ̀ tó o mọ̀ tún mọ̀ when it comes to spiritual things, you shut up. Ṣé iṣẹ́ ọwọ́ wọn mọ́ ni? Nígbà tí mo wá tí mo sọ fún yín pé corridor prayer, wọ́n máa ti wọ́bọ̀dì wọn, wọ́n máa fi nǹkan kan jáde, nǹkan tó fi run ministry yẹn. Ṣé ẹni mo parọ́? Ṣé kò padà jáde? Ṣé kò padà jáde? Ẹ rò pé ẹ̀kọ́ ń rí crowd lásán ni. So iṣẹ́ ọwọ́ wọn ló gbóná tó inú ẹ̀ rí crowd lẹ́ ń rówó. Fún ẹ̀yin obìnrin tí ẹ ṣì wà nínú òkùnkùn, tẹ́ ẹ̀ tí ì gbọ́n, ọ̀pọ̀lọpọ̀ ògo yín ló ń ṣiṣẹ́ nínú àwọn ministry yẹn. Èyí dẹ̀ máa dààmú, ẹ máa ráre kiri, ẹ lè máa tọrọ owó lọ́wọ́ wọn. Ẹ mọ̀ ni. Ẹ mọ̀ pé mẹ́ ní ẹ mọ̀ pé àwọn kankan wà, ẹ mọ̀ pé ní àjàfi. Ẹ̀yin kò yé ẹ̀yin pé kankan wà tó ń jẹ́ spiritual ni. Òyìnbó ni o mọ̀ spiritual ló máa nínú wèrè ló ń ṣe ti ṣe wèrè. Èmi àti ẹ mọ̀ pé kankan wà tó ń jáyé. Ayé ò ní mú wa tọmọtọmọ ní. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá o. These are liars that deceive us for a long time. Wọ́n tàn wá for a long time. Wọ́n fún wa ní impression pé babaláwo kò dá. Wọ́n ṣe oògùn. But oògùn ni wọ́n fi ń run ministry. Àwọn churches tẹ́ ẹ rí yẹn. Ẹ mọ̀ pé àwọn kan láwọn kan. Àwọn kan rin màálù méje mọ́lẹ̀. Tí màálù yẹn bá tí èṣìṣì yẹn bá ti ẹ lọ ẹ bẹ̀rẹ̀ kò yé yín ẹ̀yin èèyàn wọ̀nyí ni. Only my people perish because of lack of knowledge. Mi ò dẹ̀ blame yín. Wọ́n ti kó ọpọlọ yín. Ṣé ní tẹ́ bá ti wọ ṣọ́ọ̀ṣì yẹn báyìí? Entrance church yẹn wọ́n kankan wà lẹ́nu ọ̀nà. Orí ọ̀tá ìkọ̀kan wà ńbẹ̀. Wọ́n ti finish yín already.
That is why you see some of you Emma lórí Facebook for something. For something to destroy Nigeria. Adeola Adebisi, thank you for the star. Ṣé ìdajì obìnrin tó ń rìn Nigeria, they are empty spiritually. Wọ́n kàn fi powder kojú, wọ́n kàn fine, wọ́n kàn ṣe everything. That's why you see them. Àwọn òpònú tó ń sọ̀rọ̀ níbi báyìí, wọ́n máa padà sórí inbox, wọ́n máa lọ tọrọ 2k. Wọ́n máa lọ́mọ wọn ò lè jẹun, wọ́n máa ná àwọn olówó, wọ́n máa lọ máa tọrọ owó ní inú inbox. Ayé àwọn member àwọn mélòó ló gbádùn. Member àwọn mélòó ni ó jẹun kánú. Ó ṣe jẹ́ àwọn nìkan ló gbọ́dọ̀ máa wọ private jet. Ó ṣe jẹ́ àwọn pastor yín nìkan ló gbọ́dọ̀ make ẹ̀. These are people that come to you. Wọ́n ní ẹ jẹ́ akọ́lé fọ́lọ́run. Ẹ̀yin akówó tí yín ẹ kọ́lé fọ́lọ́run. Where aṣọ ẹ kọ́lé fọ́lọ́run, ẹ kọ́lé fún pastor yín àtàwọn ìyàwó àtàwọn ọmọ wọn. Tí ìwọ bá wá ní ìdí owó ta ni wọ́n máa lọ béèrè. Wọ́n á fún ẹ ní prayer point, wọ́n á ní kó máa gbàdúrà. That is stupidity. Àwọn no close mọ́ Ọlọ́run jù. They call themselves minister of God lápè wọn. Servant of God. Ènìyàn Ọlọ́run. They are closer to God Almighty than irú èmi àti ẹ. They see irú èmi àti as ẹlẹ́ṣẹ̀. Tó bá wá ní ìdí owó, wọ́n raise ẹ̀ láàrin èmi àti ẹ. Tí èmi bá ní ìdí owó tí bá lọ bá wọn, wọ́n ní God will do it. Whereas the people that tell you God will do it, they are closer to God Almighty than you. Kí ló ṣe wá? Kí ló ṣe wá tá tọpọlọ tọ́lọ́run fún wa lọ́pọlọ tá kọ̀ tá lọ ọpọlọ náà? Ṣé ẹ mọ̀ pé wọ́n lòyàn ni? We wrestle not against flesh and blood, against principalities, ruler of darkness in high places. Èmi o. Èmi mọ̀ pé Ọlọ́run wà o. God is real and he still rules in affairs of men. And who is he that will say a thing that it will come by Ọlọ́run ò bá sọ? Ta ni èèyàn náà tó máa wí nígbà tí Olúwa ò wí? The problem, instead of them to build you, to come and build the faith in, what create fear in you. So gbogbo yín ẹ wá bẹ̀rẹ̀ sí gbé ẹ bẹ̀rù. Ẹ máa ní èèyàn kan bàbá wọn ló jẹ́ kó wọ́n ní Olu Alo máa bọ̀ ẹ bá wá sálùgbó. Who is Olu Alo? Some of you, the anointing you carry, ó pọ̀ jù sí gbogbo alẹ́ àwọn jíò rádaràdà yìí. Àwọn jíò yìí tó bá yẹ pàgbára kó wà lọ́wọ́ wọn. I am not supposed to be alive. I am not supposed to be talking. Rorí yín ni. Wọ́n tí mo ti sọ̀rọ̀ wọn tó rí nǹkan ṣe sí, mo mà ṣì wà láyé. They don't need to go to court. Tó bá jẹ́ pé wọ́n ní agbára, ó yẹ kó pọ̀, ó yẹ kó ní mọ̀rí bó ṣe wà kó pọ̀ ẹ̀jẹ̀ kó dẹ̀ ṣé o rí pé wọn ò lè ṣe. Ẹ wá ń bẹ̀rù àwọn ẹranko yìí. Tó bá jẹ́ Ọlọ́run tó ń sìn jẹ́ Ọlọ́run títọ́ ni, kí ló ń package, kí ló ń ṣe ògùn fún? Kí ló ń fọ ògùn gba nídìí fún? Kí ló ń wọ ẹgbẹ́ fún? Kí ló dé tí wọn Ọlọ́run yẹn ò tó sìn? Mọ̀ pé kì í ṣe Ọlọ́run tẹ́ ń sìn náà sìn ni. The God they have, ó yàtọ̀ sí God tí èmi àti ẹ̀ ń sìn. Gbogbo wa la genuinely love God, that a lọ church la fẹ́ lọ sìn lọ́hun. Bọ̀ ń gbé nǹkan mi lé yín lọ́wọ́. Ó gbé nǹkan mi lé yín lọ́wọ́. Ẹ má jẹ́ kí anybody máa tàn yín o. Ẹ mọ̀ pé ó ń lòyàn ni. Kí lẹ rò pé ó fi ń ràn àwọn ministry tẹ́rì? Sí lórí cyberspace ìgbà tí mo ṣe kéèsì Suleiman ni. Ẹ mọ̀ iye obìnrin pé tí ò bá báyọ̀ sùn kò lè gorí ọ̀tà. Ẹ rò pé kékeré ni. Eneka, wọ́n gbé Eneka àrímọ́ lórí cyberspace. Eneka came to say she confirm it. Ó ní ó máa bá òun sùn kó tó lọ preach. Mo mà sí kí ló ṣe brain àwọn èèyàn kẹ? Ṣé ẹ rò pé gbogbo nǹkan tá à ń ṣe ń gbà yẹn wọ́n they gave you the impression that Maureen o
Omo Eshu ni. Oh, he's fighting the gospel. I'm not fighting the gospel. I am a child of God. Ọmọ Ọlọ́run tòótọ́ ni mí. He said, by their fruit we shall know them. And those who know their God, wọ́n ní kí wọ́n máa ṣe exploit. Èmi mo mọ Ọlọ́run, Ọlọ́run ń ṣiṣẹ́ nínú ayé mi. Tí báyìí dúró, tí mo wà láyé. Ìwọ tó bá mọ̀ mí 5 years ago or 6 years ago. Ṣé bí mo ṣe rí lélẹ́yìí, ẹ rí àánú Ọlọ́run lára mi ni. Thank God o. Because èmi mọ̀ pé God Ọlọ́run wà. Àdúrà dẹ̀ ń gbà. Because mò ń gba tèmi nínú yàrá mi. Ó dẹ̀ ń gbọ́. Kò bí dandan pé mo lọ. Only when 2 or 3 are gathered in my name. Kò ń ṣe pé tí o bá ṣàjàdọ́dọ̀ àwọn pásítọ̀ kan, èèyàn bọ́ síta, wọ́n ní ìyàwó àkọ́gbé ẹgbẹ́ kú ni. Eléyìí dẹ̀ tún ń gbẹ. Tí ó bá jẹ́ pé eléyìí ò mọ Ọlọ́run ni, because eléyìí ọmọ Ọlọ́run ní tòótọ́ ni, she's a Christian. Ṣé rí àwọn Christian tí ò kìí ṣe irun wọn, tí ò kìí ṣe anything, tó gba Ọlọ́run, tó fa àwọn fanatics ní eléyìí ní yẹ́mi sí yìí. That's why tó ṣe ń sá. Ẹ mọ̀ pé nǹkan kan wà ọwọ́ ń kan ọwọ́ ni. Ẹ mọ̀ kí ló lè máa mú ìyàwó èèyàn. Tani o, ọkọ ẹ wà successful in everything now. Kí ló lè máa mú ìyàwó ẹ kó máa sá. Instead kẹ́ bọ́ síta kẹ́ béèrè question lọ́wọ́ Olu Alo. Pé kí ló fọmọ ọlọ́mọ ṣe. Ẹ ní ìdí babaláwo kó ṣe tún wá lọ dáfá. Fún yín kẹ́ tó rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Ẹni tó bá mú, ẹni tó bá létí kó gbọ́ kò sẹ́ bí mi nínú ẹ̀. Ẹni tó ń lògo ẹ̀, wọ́n lògo ẹ̀. Àwọn tí mo sọ, àwọn tí ará MFM tí mo sọ fún, tó ń bú mi, tó ń ṣépè fún mi níjọ́ kìíní àná, wọ́n sunkún kiri orí Facebook. Mo lè play voice note fún yín. Mo tiẹ̀ máa wá analyze MFM lọ́la. There is this voice note that is trending. Wọ́n sunkún kiri. Èèyàn mélòó ló bú mi ní MFM? Tí ó ti jẹgba. Èèyàn mélòó? Wọ́n fẹ́ bú mi pàǹgbà èpè. Bó ṣe ṣe èpè náà lọ́lọ́run tún ayé mi ṣe. Bó ṣe ṣe èpè náà kò sí nǹkan kan tẹ́ pé wọ́n ṣe fún mi. Èmi rẹ̀ mi ikú mi ò mọ̀. Àwọn mo sọ ní 5 years nígbà tí mo wọ́n ní wọn. Ṣọ́ gbọ́ gbogbo ọ̀nà padà jẹgba. Wọ́n ní máa kú. Ìṣẹ̀kẹ́ mi kú. Wọ́n ru òkú wọlé, wọ́n ru òkú jáde ni. Truth is constant. Those who serve God, they have to serve God in truth and in spirit. Are these people saying the truth? Are they serving God in truth and spirit? I'm not looking for followers.